sórí gbogbo ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀rọ̀ Alhaji Akande Abbas Obesere'S jáde sọ nǹkan fún odò tí ó tójú ẹni bọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ kò lè wẹ̀ báwo ló fẹ́ wẹ̀ sórí Wasiu Alabi Pasuma àti Alhaji Akande Abbas Obesere'S ọ̀rẹ́ ni wọ́n láti rẹ̀ lọ cut me anywhere tight friend ni wọ́n jọ máa ń ṣe pọ̀ ni ọ̀rẹ́ ni wọ́n ẹnìkan ń pe ẹnìkan pé ẹ̀gbọ́n mi àbúrò mi ó dàbí Wasiu Alabi Pasuma àti Saheed Osupa ọ̀rẹ́ ni wọ́n tó ṣe é ṣe ká ní kó tún bàbá pé Alhaji Wasiu Alabi Pasuma ní bọ́dà torí ọ̀rẹ́ làwọn náà wọ́n jọ wà láti lẹ̀ tó wá rí papátọ̀ sí rẹ̀ àti Wasiu Alabi Pasuma ọ̀rẹ́ ni wọ́n jọ wà kódà gan ọ̀rẹ́ wọn close gan nígbà yẹn ṣe pé papátọ̀ sí rẹ̀ ó like Alhaji Wasiu Alabi Pasuma gan Pasuma náà rẹ̀ like papátọ̀ sí rẹ̀ ọ̀rẹ́ gidi ni wọ́n ọ̀rẹ́ wọn sáà ẹ lọ kó sí mẹ́rin rẹ̀ wọ́n máa sọ fún ẹ to the extent de pé Alhaji Akande Abbas Obesere'S ó ṣáájú Wasiu Alabi Pasuma jáde wọ́n ṣáájú wọn ṣe rẹ́kọ́ọ̀dù méjì kí Alhaji Wasiu Alabi tó ṣe ẹyọ kan nígbà yẹn Alhaji Wasiu Alabi Pasuma ó lè jiyàn sí ọkàn fún àmọ́ ìgbà táwọn èèyàn ń jiyàn wọ́n ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn Alhaji ṣe live lọ́dún yẹn Alhaji ṣe live pé Alhaji Akande Abbas Obesere'S pé ó ṣáájú wọn jáde pé ó ṣe rẹ́kọ́ọ̀dù ṣáájú wọn pé ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ jọ́ mọ́ Paso tẹ́ bá ń gapá ewu yín máa tó tú ó ní ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni Akande Abbas papa ìmúlẹ̀ mi ni ìgbà tí wọ́n ṣe recognition báyìí tán wá star Alhaji Akande Abbas Obesere'S ó ní wọ́n fi ṣe star lọ́dún yẹn tẹ́jọ́ lẹ̀ wọ́n sára pósítà wọ́n ti para ṣe recognition yẹn jáde wọ́n fẹ́ launch yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ lọ bèrè dáadáa so ọ̀rẹ́ ni wọ́n òótọ́ Alhaji Akande Abbas ṣáájú Pasuma gbé dání ṣùgbọ́n nígbà tó yá àwọn èèyàn máa láyé gan torí Pasuma ń ṣe live Alhaji Akande Abbas kì í sábà ṣe live ní Alhaji Pasuma àwọn ọmọ ń ṣe live gan àwọn mẹ́rin ni wọ́n nígbà yẹn tí wọ́n ṣe live tí live wọn máa ń hit lẹ́kọ̀ọ́ yẹn tó yẹ pé tí live wọn bá jáde báyìí àwọn ọmọ Igbo wọ́n máa ń ta káàkiri táwọn èèyàn dẹ̀ máa ń kó jẹ ẹni àkọ́kọ́ Wasiu Alabi Pasuma Alhaji ṣe live gan nígbà yẹn ẹgbà yẹn àmọ́ Sele àtàwẹ́wẹ́ ètò òsì ọba òjẹ Alhaji náà ṣe live gan gbà yẹn ṣe live wọn náà hit àmọ́ gbẹjọ àwọn náà ṣe live tó pé àwọn Igbo yẹn máa ń ta nígbò ìyá ni rẹ̀ mi náà dán wọn àlùkò igwe àwọn tó ní live ń gbà yẹn nìyẹn tó wẹ́ pé live wọn máa ń hit gan tẹ́bí tó àwọn Igbo yẹn bá gbé dé báyìí wọ́n máa káàkiri gáràjì ní káàkiri ẹni wé tó kálukú máa béèrè fún tá a máa gbà yẹn so live yẹn jẹ́ kí ó gbé Alhaji Wasiu Alabi gan táwọn fi máa ń kó jẹ pé Alhaji ń ṣe live nígbà yẹn lọ sódì ndì nígbà tó yá wọ́n jọ ń ṣe nígbà yá ìlànà kálukú kò papọ̀ orin wọn ò jọra wọn orin wọn papọ̀ àtọ́ mi rò pa ní kólàbò méjì láwọn ilé ìjọsìn ó dà ìkan ṣẹlẹ̀ so Pasuma dẹ̀ rí knowledge yẹn wà ó ní ẹ̀bùn tó ní pé kò sí eléré tí ò lè bá kọ rẹ̀ kò sí olórin ọ̀hún ó ṣe hip hop artist ó rí ṣe ó future ọjọ́ ṣe ó dá tiẹ̀ ṣe ó bá Christian ṣe ó ṣe ti Muslim ó kọrin bí Ìfẹ́lá ó tún rí kọ
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà ló fi lè kọrin ó jẹ́ ká láyé yẹn tètè gbéra gan. ṣé wàá rí alájà bá ṣàkàndé Òbísèrè aláyé òkè ń jẹ pé Wasiu Alabi òkè ń ṣe ọ̀rẹ́ àwọn alájì Wasiu Alabi Pasuma eléyìí sì jiyàn sí pé pàpà ọ̀sánjú àwọn jáde ẹni tó lọ fáǹsì ti gbọ́ alágbára ṣùgbọ́n àwọn fáǹsì yẹn fẹ́ túṣu désàlà ìkòkò náà fi ń dá wàhálà lẹ̀ pété lọ́gà tọ́ba ní pété lọ́gà ta ni mo fẹ́ pè lọ́gà ní títí mi ò fáǹsì Alabi Wasiu Alabi Pasuma ni mo fi lè kọ́ wọn àlóyà ṣùgbọ́n Òbísèrè ṣáájú wọn jáde Alhaji Wasiu Alabi Pasuma náà dẹ̀ sọ tẹ bá rí fáǹsì mi tó bá ń ga apá ewu yín máa tó tú Àkàndé Abbas ti ṣe rẹ́kọ́ọ̀dù méjì tó ṣẹyọ kan ṣé o ti mẹ́ṣán ọ̀gá nínú ṣùgbọ́n rẹ̀ ni wọ́n ìyẹn lọ báyìí ṣé wàá rí títáyé àbọ̀nàrẹ́bù àlàyé yẹn kò lálámọ̀ràn gidi ní tèmi mo sọ mi iṣẹ́ tẹ̀lé mi ìfẹ́ kún àti Pasuma ò pàdé mọ́. Olórin já Ìbàdàn produce Ìbàdàn nínú Ìbàdàn dẹ̀ produce fújì gan. Ìgbà tí Táyé ń wá star tí Táyé fẹ́ di ìlú mọ̀ká pé ó fẹ́ di star Alhaji Àkàndé Abbas wà ń bẹ̀ jẹ́ kí Táyé lọ bá nígbà yẹn King Dr. Saheed Osupa àlàyé náà yìí ti gan gbà yẹn jẹ́ kí Táyé lọ bá jẹ́ pé wọ́n jọ jẹ́ ìrọ̀ wọ́n jọ jẹ́ Ìbàdàn kan náà ní díje kan náà jẹ́ ká láyé lọ bá ó kò di pé Ayọ̀já Amir wàá mú Táyé lọ sí Èkó lọ́dọ̀ Pasuma tí jẹ́ nǹkan kan tó ràn gbẹ̀gbẹ̀ gbà yẹn ṣùgbọ́n aláyé ti ní star gan jẹ́ pé a máa ń dúró de láìfù aláyé yẹn ní gbòòlò aláyé yẹn ti lọ ṣe kánífà tó bá ti lè ta láìfù yẹn tà wáyé aláyé yẹn wá gbà Táyé wọ́n jọ wà òótọ́ ọ̀gá àtọmọṣẹ́ máa ń ṣẹ́ra wọn báwọn kankan wà tí ọmọṣẹ́ bá ṣe fún ọ̀gá tọ́gá yẹn á wò pé irú kan yẹn máa ṣọ́ọ̀kì mo fẹ́ fún ní good example kan bẹ́ẹ̀ gẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀jọ̀ ní misunderstanding ẹ̀jọ̀ tó bá ṣe ìwọ náà ṣe lè gbà ó fúnra rẹ̀ ọmọṣẹ́ àtọ̀gá kò sí bọ́ ṣe lè jọ wà tó tí ìfẹ́ bá ń bẹ láàrin ọ̀gá yẹn a máa fi àṣírí sí ọmọṣẹ́ yẹn lọ́wọ́ ọmọṣẹ́ náà sì tún lè fi àṣírí fún ọ̀gá ẹ̀yà ọ̀gá ẹ̀rù bí mo ṣe ń ṣeré ẹ̀wá ní misunderstanding kékeré ó wá ń fọwọ́ sórí fọ́gẹ́ pé ọ̀gá ẹ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tó bá sọ̀rọ̀ ò láṣìírí ló fẹ́ sọ tó bá sì ti sọ tán ilé ó bàjẹ́ kó túká gbogbo kó bàjẹ́ gbogbo kó fọ́jú pọ̀ káwé ẹ̀ tó wá yarí pé ó yá àṣírí tó fẹ́ sọ ó yá sọ ká gbọ́ tó bá ṣe pé wọ́n náà lọ ga yẹn jọ ṣò lè bọ́ ọmọọṣẹ́ yẹn ṣe lọ́n ti kẹ́ Táyé lọ́n kẹ́ Pasuma ó kẹ́ Òbísèrè ó kẹ́ wẹ́wẹ́ ó kẹ́ Saheed Osupa ó kẹ́ wọn bẹ́ẹ̀ ó kẹ́ tí lẹ́dà ó kẹ́ gbogbo wọn so làlàyé yẹn fi wá òótọ́ dẹ̀ ni àṣírí wà láàrin wọn tí ò yá wa tó ráwà ò sùn mọ́ wọn Táyé súnmọ́ bàbá sí gan wọ́n jọ lẹ̀pọ̀ gan Táyé súnmọ́ bàbá sí gan bàbá sí dẹ̀ fẹ́ràn Táyé jù so àṣírí wà láàrin wọn wọ́n máa fọwọ́ sórí fọ́gẹ̀ tẹ bá tó sọ̀rọ̀ mo ní kẹ́ dálé tẹ bá dálé má balẹ̀ ọba jẹ́ o bó bá ṣe wọ̀ ni ṣé ìjà yẹn lè tán tó má parí ẹ̀ fún yín sí gáàpù náà sì ní wà ń bẹ instead tí gáàpù fi wà ń bẹ yẹn a kọ pé Èkó má kọ tìbàdàn kí tìbàdàn náà má kọ tèkó
ó kálukú máa jókòó fádà rẹ̀ ó kú ti dáńtọ́ ó dẹ̀ ti dúró re ó ti láwọn fáǹsì lóríṣiríṣi àwọn kan náà ti ń sọ̀pọ́tì wọn náà lórí social media lóríṣiríṣi fine gbogbo ò lè kọrí síbi kan náà kò ní ìdíkẹ́ anybody drag kí Táyé wà láyé títí ẹ̀ kí Pasuma wà láyé títí ẹ̀ Táyé náà ti dọ̀gà àpèsè náà ti yapa àpèsè fans club wọn náà yapa Táyé ti dọ̀gà so ọ̀gá lánàá wà láyé títí ẹbí Olúfimọ́ wà àwọn ẹbí Àkàndé Abbas Obesere'S kò wù mí rárá kọjọ pàdé any show because ọ̀rọ̀ yẹn le o ọmọọṣẹ́ tó máa forí sọ́gẹ̀ pé ọ̀gá mi má sọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ bá tó sọ̀rọ̀ máa ba nǹkan jẹ́ ẹ jẹ́ ká dẹ̀wò ǹjẹ́ tó bá jẹ́ mi àti wọ́ ṣé o lè gbà irúfẹ́ wo ló fẹ́ wà láàrin ọmọ ìgbọ́ náà kò sọ pé wọ́n tẹ̀ tún close lọ́la irúfẹ́ wo ló fẹ́ wà láàrin ọmọ ẹjọ́ ń kálukú máa ṣe tiẹ̀ ṣùgbọ́n mi kò fẹ́ kí àárín Àkàndé Abbas Obesere'S àti Pasuma kí àárín yẹn kó bàjẹ́ ọlọ́wọ́ dẹ̀ bá wọn ṣàtúnṣe sí wọ́n ti jẹ́ wọn àti pẹ́ bíi Alhaji wa King Dr. Saheed Osupa àti Pasuma ṣe jọ wà ẹni pé gbogbo nǹkan ti dá mọ́ra bẹ̀rẹ̀ àwọn méjì ló kù ó kù Pasuma àti Obesere'S ọlọ́run dẹ̀ jẹ́ káàrin yẹn ó tò ó kù Pasuma àtàwẹ́wẹ́ àbúrò ló jẹ́ sí wàsálà àbí Pasuma ọ̀rọ̀ yẹn ó tó adọjọ́ mi màmá sọ tó fa tàtàwẹ́wẹ́ yẹn kò wá sẹ́yìn tí Pasuma ò ṣe fún mi ọ̀gbùnlọ kò sí ẹni báyìí ni ò ṣe fún ẹni àti àtàwẹ́wẹ́ àti Táyé kò sí ṣùgbọ́n ó wá di ọjọ́ mi à sọ̀rọ̀ nípa àtàwẹ́wẹ́ ètò òsì ọ̀bẹ ọ̀gbẹ́ à sọ̀rọ̀ mọ́ mọ́ pé ọlọ́run bò tútù sí bẹ́ẹ̀ náà lórí o.